أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله. آمين. سبحان من لا يراه العيون سبحان من لا يراه العيون ولا تخالطه الظنون ولا تصفه الواصفون. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك نبي الأمي وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. صلى الله عليه وسلم. abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí làákàyè àwọn èèyàn ká gara láti ròyìn ara rẹ̀ láti ròyìn ẹ̀ òun gan ló lè ròyìn ara rẹ̀ ju bí àwọn èèyàn ó ṣe ròyìn ẹ̀ lọ. subhana man la yara'ul uyun mímọ́ rẹ̀ Ọlọ́run ìwọ bá tójú kan ò rí wala tukhalituhu adh-dhunun mo rò pé báyìí lórí kò tiẹ̀ kò lè mọ́ Ọlọ́run wá. wa as-samad òun lọ́ba téèyàn ronú kan alladhi lam yalid wa lam yulad kò bí ma wọn ò bí wa lam yakun lahu kufuwan kò sẹ́ni tá a lè fi jọ Ọlọ́run. ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ kó máa bá síwájú wa ọ̀gá wa nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó já síwájú gbogbo ẹni tí ó pèpè olúwa ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀bá sífà nabi wa Muhammad. Àmín. ìkẹ́ náà má jẹ́ òpin lórí ànábì jẹ́ ó dérí àwọn ará ilé ẹ̀ Àmín. jẹ́ ó dérí àwọn asahab jẹ́ ó dérí àwọn zuriya Àmín. jẹ́ ó dérí àwọn muhajirin wal ansar Àmín. jẹ́ ó dérí gbogbo àwọn tọ́ra nábì ṣe nírànṣe tòdodo. Àmín. ìkẹ́ náà máa jẹ́ òpin bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ lérí gbogbo àwọn táwọn náà bá tún rìn lójú ọ̀nà tá nábì láàlẹ̀. Àmín. ìkẹ́ nǹkan máa lọ bẹ́ẹ̀ ti jọ́ gbin alkiyama. Allahumma àmín. ọ̀rọ̀ onígun púpọ̀ mo kí àfa wa tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi àfa wa Abdulrasaq Yunus As-Sauti A'anakumullah. mo kí àfa wa Miftah Saleh tí wọ́n mọ àwọn popular news ní Mufti Jakma mo kí n púpọ̀ mo kí Alhaji wa Ibrahim mo kí àfa wa Tọ́wá mo kí gbogbo ojú tó ń wò mí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. láì ní fa ọ̀rọ̀ gùn a fẹ́ wọnú ìjókòó yìí pẹ̀lú àyọkà nínú ọ̀rọ̀ Ọlọ́run láti fi kọ́ sí àdísì ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. tá ànábì ń sọ gbogbo pàpẹ́ ní yu'ta yawmul qiyamati bil Qur'ani wa alihi alladhina ya'maluna bihi fi dunya taqdumuhu suratul Baqara wa Ali Imran. tó a bẹ̀rẹ̀ alukuran láti fi kọ́ sí ọ̀rọ̀ ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ànábì ni wọ́n fún ní sípè ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn àwọn oní òfin àwọn tó ń kí alukuran tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ oní suratul Baqara wa Ali Imran yóò jolu dáàbòbò fẹ́ nìyẹn afa Abdulrasaq fẹ́lẹ́ tafaddal mashkura. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من آثار سجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات
منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. òdodo náà ni ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí òkú níyàtọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ló ti wá tọ́ a fẹ́ wọnú program àmọ́ ọ̀rọ̀ kan láàrin ìṣẹ́jú kan kí lọ́rọ̀ náà ni pé gbogbo ìgbà fẹ́ ka Kùránì láyé a ṣe a'udhu billahi minash shaitanir rajim. èṣù ẹni ẹ̀kọ́ ni ó sì láwọn ọmọ Ìbílísì àwọn arọ́mọdọ́mọ rẹ̀ náà wá kù minal jinnati wan nas ọmọ èṣù ẹ̀ lè má rí kílà kọ́kọ́ aburú èṣù tọ́lọ́n fi lóhun lé kó nù jọ̀hún ó ní pé èṣù kò rí oore Ọlọ́run tó ṣe fún anabi Adam alayhi salatu wa èṣù èrí oore àkọ́kọ́ àdírẹ́sì èṣù nù kò ní jẹ́ oore ńgbà tọ́lọ́n ní fẹ́rí balẹ̀ fádámà ó ní àà èmi oore rẹ̀ ni wọ́n nìkan rí aburú lẹ̀ mí rí halaktahu min tini wa halaktani min nar aburú òun kọ́kọ́ wí èṣù eríire àwárí gbogbo orú àmọ́ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ rí ọlábẹ́ comment n ò ní rí oore láyé aburú ni wọ́n máa rí nígbà tó pé tí ọbẹ̀ èṣù ni wọ́n kò ní ríre inú oore tẹ́nìkan wá rí tọ́lọ́n síbá nàbí Muhammad Masihiyu kírísítẹ́nì ni à ń porúkọ ní Ilyas Farhat kírísítẹ́nì ni wọ́n ń gbé Brazil ló gbé tó fi kú ọwọ́ àyìn ànábì wa Muhammad òun rò rí ànábì wa Muhammad kọ́ra burú ànábì níṣẹ́jú kan wí oore ànábì torí àárín tún. دمر الأرض بأنوار النبوة كوكب لم تدرك الشمس ألوة لم يكد يلمع حتى صباءت تركب الدنيا ومن فيها دنوا بينما الكون ظلام دامس فتحت في مكة للنور قوة وطم الإسلام بحرا زاخرا بذاوي المعالي والفتوة من رأى الأعراب في وصباتهم عرف البحر ولم يجعل تموا إن في الإسلام للعرب علا إن في الإسلام للناس أخوة فادرس الإسلام جائله تلقى بطش الله فيه وحنوة يا رسول الله إن أمة زجها تعدل في الأعماق هو ذلك الجال الذي حاربته لم يزل يظهر للشارك عتوا كل أتباعك صلوا ودرسوا إنما الدين هدى والعلم قوة. bẹ́ẹ̀ni bí kírísítẹ́nì Ilyasu Farhat tó gbé Brazil tó kú sí Brazil bó ṣe yin ànábì wa Muhammad olóore rẹ̀ ìníbẹ̀ kọ́rọ̀ kógún àdírẹ́sì wa ni pé bíbó oníṣẹ́ Ádámù ṣe dá ilé kéwúlẹ̀ sábẹ́kúta markasi ta'lim al-arabi al-islami tó ti fi wá lọ ságége kò wá ní gùn either you like it or not ọlọ́run ló ṣe ṣe Ádámù bẹ́ẹ̀ ìwọ máa bínú tólúwọ̀ bá ti bínú ìwọ máa kọ́ntí ọ̀dà ń parẹ̀ tólúwọ̀ bá ti kọ́ntí ọ̀dà ń parẹ̀ ó ti tán Sheikh Ádámù ní mo ní fíkírà pé markasi ta Arabic and Islamic Training Center mo wá wà lọ́ndà Ansarudeen tí mo ń ṣiṣẹ́ tí mo ń jẹ́ olórí mísánà olórí àwọn àfa mo wá gbé e fún Ansarudeen tí mo ní ní Ẹ̀gbá wọ́n ní kí n lọ kọ́ wa sífì bó lẹ́ ti pé sífì full meaning of sífì curriculum vitae barakallahu fik mo wá kọ́ mo gbé e fún wa wọ́n ní tó wù àwọn Arabic díẹ̀ kọjá subject ìwé ló wù àwọn kọ́kọ́ jù wọn àgbà èyí wọ́n ṣe jà bàbá ní mo sáwọn àní pé máa dá markaz sílẹ̀ ni mo fi wá lọ dálẹ̀
Rahimahullah. dáadáa táwọn Ansarudeen wá ṣe bàbá ní ọ̀nà a máa bọ́ sanwó àfa wọ́n sì kàn àga fáwọn àwọn adarí sàbẹ́kúta àwọn rẹ́ǹtì odidi ilé lábẹ́kúta lọ́jọ́ náà lọ́hùn àwọn àgbàlagbà làwọn rí táwọn fi hàn sí kíláàsì bíi bàbá wa Raji Suleiman Adamallahu hayatahu. bàbá wa Yusuf Sunusi Rahimahullah. ìrántí àwọn méjì tó kù àwọn bàbá wa méjì tó kù àwọn sàfihàn bẹ̀rẹ̀ kíláàsì bẹ́ẹ̀ tọ̀ àwọn ti 1952 àwọn tí wàá ní lọ́kàn nígbà táwọn rí Alhaji wa Abdulrahman Salahuddin bàbá wa tá a mọ̀ sí bàbá Aléèlá bàbá Aléèlá àbí bàbá ti pè wọ́n nánu bàbá Aléèlá ọlọ́mọsà kẹwọn Àmín. gbogbo oúnjẹ afílẹ̀ ọlọ́mọdé nǹkan náà rò Allahumma àmín. bàbá ni mo ti wá mọ̀ láti kékeré mo rí ẹ̀bùn lára rẹ̀ ẹ wo nǹkan kéèyàn rí ẹ̀bùn lára ẹnìkan kò rí láì fi ẹ̀ bí Alhaji àgbọ̀ bá ṣe wá sí òun ni ó wà ní alẹ́ Àlàmísì báyìí Masha òun ni ọmọ wa kọrin pé ní sọ̀làtù rọ́bì máa sàlámì aláhàbíbí khairil anami bàbá ní ọmọ wa lo yáyí pẹ̀lú màtọ́lọ̀ ń fún un yàtọ̀ sí bí àwọn èèyàn ti ń wí tẹ́lẹ̀ kóhun tó dé àwọn èèyàn ní òní ni wáàsí o ọmọ àlìjáná jáde wá àmọ́ gbà tóun dé wá ń lo yáyí pẹ̀lú màtọ́mà ogun èèyàn wà á tẹ̀lé yóò wọ falibara yóò dé àbúrò bàbá láti gbà náà mo ti rẹ́bùn lára rẹ̀ mo wá wà ní Ansarudeen wọ́n fẹ́ ṣiṣẹ́ ní Ansarudeen nígbà yẹn kíṣẹ́ tí yàrá fi sọ ń bẹ àyè ò sí fún àfa Arabic èmi ti wá ní lọ́kàn pé ẹni tó ní mo yí bàbá yìí la tó wà gifted báyìí nígbà tí mo dá Amẹ́ríkà sílẹ̀ mo wá pè ó wá ń ṣiṣẹ́ mo ń san pọ́n bẹ́ẹ̀ fà fún mo ń san pọ́n mẹ́ta fún Dáúdà Sìnìgà ọjà àwọn àfa méjì ta ni èmi tí mo dá nǹkan lẹ̀ ìgbowó kíṣẹ́ tí yàrá fi sọ ń bẹ ọ wá lọ àwọn tí wọ́n fi ṣe àkọ́kọ́ wọn náà ní bàbá wa Raji Suleiman Adamallahu hayatahu. wọ́n sì ń bẹ láyé dìfẹ́ Àmín. bàbá Raji Suleiman ọlọ́run wa ni kó jáde pẹ̀lú mà àtẹ̀bùn bàbá lọ padà lè ṣe sàádà fún wa torí nígbà tó padà yá káwọn èèyàn tó parí àwọn fẹsẹ̀ tí ó tó parí bàbá wa ti gbà yọ̀dá wọ́n ti gbà yọ̀dá fún nǹkan míì táwọn náà fẹ́ ṣe iṣẹ́ yìí wá pọ̀ ọwọ́ èmi nìkan wọ́n rọ̀nù gbogbo kíláàsìsì òun ní tètè parí àfàmì fúta àròyé kíláàsì wọ kíláàsì wọ kíláàsì wọ kíláàsì àbáníṣẹ́ yẹn wá ó jè mí lọ́rùn ibẹ̀ kò sí inú kéèyàn ní BP àbí diabetes àbí heart problem torí òun lò lójoojúmọ́ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ tọ́ nígbà tó yá Ansarudeen gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tá à ń sọ̀rọ̀ wọn lọ rẹ àwọn nígbà tí wọ́n sanwó lọ́dún méjì wọ́n lọ rẹ àwọn sọ pé kò sí láì fi mẹ́ wọ́n sì jẹ́wọ́ alákọ̀wé yóò ní kúrọ́ ọ̀rẹ́ wa o ọlọ́wọ́ ọkùnrin ló fi adi pé à ń wálẹ̀ láti move lọ sí Agége asáwa rílẹ̀ síbẹ̀ yẹn ní 1955 kọ́ 52 ni wọ́n dá Amẹ́ríkà sílẹ̀ 55 ni wọ́n lọ sí Agége 58 ni wọ́n dá Amẹ́ríkà sílẹ̀ mẹ́ àbálá wa wà ń bẹ̀ kí ni gbámi sí omi òtótọ́ fọwọ́ láàrin mi pẹ̀lú àwọn èèyàn mo ní mo kọ́ kéèyàn ogun mi ńlẹ̀ mo sì kọ́ kí n líìsì lẹ̀ ní ṣe yìí a máa ra iye tá a bá lè rà wọ́n máa ra lẹ́yìn díẹ̀ wọ́n rà tọ́ pọ̀ àwọn èèyàn padà gbà púpọ̀ lọ́wọ́ wọn tọ́lọ̀ padà dákọ̀ àfún Markaz ọlọ́run dáàmú dúró padà tán ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rà tọ́ 1958 ni mọ́sálásí bẹ̀rẹ̀ ní Markaz gẹ́gẹ́ bíi pé Arabic and Islamic Training Center káwa wo Agége lónìí afáwa Abdulrasaq wa idha dhukira baldatu Agége rọjà azinu ila alori immediately tó bá ti dákọ̀ Agége làákàyè ní lọ bí méjì ọ̀nàdọ̀ Adama ni wa idha dhukira Adamu ila alori rọjà azinu ila Agége tó bá ti dákọ̀ àwọn bàbá l'Agége la ilaha illallah ọlọ́run ló ṣiṣẹ́ ìwọ̀n lẹ́mọ̀ra wọn wọ́n wá pàdé àwọn challenges abamifta
nígbà tí wọ́n débẹ̀ àwọn ọdún àkọ́kọ́ dé rí àyàn ọdún 70 táwọn adágége ẹni tó bá gbé lọ́run tó gbá gègé báyìí lórí gbogbo ẹ̀rẹ̀ fọ́ nítorí bá rọ ẹ̀mí gbádùn lẹ́yìn náà kò sómi bá a ṣe rómi ńlọrin omi kànga omi kìnnìkan kànga dẹ̀rọ lọ́wọ́ lágége táwọn bá omi ọ̀wọ́nu compound báyìí yóò dobi tẹ́ dé yìí yóò dé kókósẹ̀ yìí nínú ilé àjọsùn pẹ̀lú omi ni àwọn àrídọ́ gbé benz àwọn àgbé bẹ́ẹ̀dì sókè ẹ̀ a máa sùn bẹ̀ náà ibẹ̀ ni ẹ̀fọn ò ti mọ kẹfọn jẹ mímu ni ò ti dùn mí mọ́ pé àfihàn kan bá ń kún nìkan nìyẹn lóru sùn a máa gbé pẹ̀lú omi ọlọ́run ọmọ yẹn kápẹ́ẹ̀tì mọ́sálásí ti change tómi ọwọ́ gbogbo onú bẹ̀ tọ́ bàbá wa nígbà tó bá náà kọ́ dé street yẹn wọ́n wá néèmù ẹ̀ ní Markaz Street àwọn kan bá dìde wọ́n ń pè ní Ògún ṣe kinní kan Ògún náà ike ọba wo sanbọọdù Markaz ó replace sanbọọdù Ògún náà ike street Badalan Markaz Street Sheikh Adam oníjà bàbá n ta rẹ́gísítà lọ́dọ̀ wọn ni ẹ fi kalẹ̀ ní gbọ́n tí ń jẹ́ Ògún bẹ̀ mọ́ ní gbọ́n tí ń jẹ́ Ògún bẹ̀ mọ́ challenge àkọ́kọ́ nù bàbá wa bẹ̀rẹ̀ Markaz wọ́n bẹ̀rẹ̀ masalasi wọ́n ń kírun ní masalasi kan tẹ́lẹ̀ wọ́n kí lọ́dọ̀ àwọn Haúsá lọ́dún mẹ́ta kí wọ́n tó bẹ̀rẹ̀ tiwọn masalasi alájà tó wà masalasi alájà àbá ni mo kírun bẹ́ẹ̀ lọ́dún mẹ́ta kí n tó bẹ̀rẹ̀ tèmi nígbà tí àbá bẹ̀rẹ̀ torí pé àwọn máa fẹ́ máa yé ni wọ́n pè wọ́n látó bá jẹ́ pé a pè ọ́ sí ìjókòó kan ẹni tó bọ̀ àwọn lọ́wọ́ ẹ bọ̀ mí lọ́wọ́ ó ti fi ọkọ̀ ògùn wọn wá wá wí nígbà tó wọn fọwọ́ ra mi lọ́wọ́ báyìí wọn wá wá wí ẹ̀ka náà wọ́n yẹn fẹ́ paralyze ẹnìkan wọn ń pè mí pé àga táwọn gbé fún ọ ní jókòó mbẹ mo ní ti máa bí bàbá rẹ dá jókòó mi tó ní jókòó bàbá rẹ yẹn ọjà wẹlẹwẹlẹ ni challenges àkọ́kọ́ tí àbá rí nù nínú ẹ̀ka sọ pé àwọn èṣù wà ẹ máa rí wọn bí comment wọn ò ní rí tọ́ da wọn ò ní rí tọ́ da àwọn kan náà wọn pa àpọ̀pọ̀ ẹ máa bá ṣé Ádámù jẹ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àbá àmúfù wọn ní ẹ máa lẹ́ káàkiri kò sí Facebook gbà náà láti fẹ́ paná ọlọ́run wọn ń bẹ bàkọ́yà ọmọ wọn ń bẹ àmọ́ wọn ní láàrí mọ́ àti gbogbo àdúgbò tí wọ́n gbé wọn ò sì rí ní tí wọ́n fẹ́ ṣe wọn àchífù èmù wọn ní mọ́sálásí Markaz 1958 tí mọ́sálásí yẹn dúró báyìí ló di pé mọ́sálásí bàbá rí pé n tí ń rí àní kírun ní mọ́sálásí lónìí wọ́n bá ní kí wọ́n ta okùn rẹ́ẹ̀dì síbẹ̀ báyìí ìta láti kírun wọ́n parí tí àwọn gbèrú dúró ní mọ́sálásí yẹn dà wó ọlọ́run lọ́sàánú àìmọye ni ọba kú àmọ́ Nasira Sakiba Sheikh Adamu àánú ọlọ́run ìmọ́lẹ̀ ọlọ́run tí ń bẹ̀rẹ̀ àwọn bàbá fífún wa wọ́n gbé mọ́sálásí tọ́ ọwọ́ àṣedéédé ọdún tí wọ́n bí bàbá Mudiru Markaz làfà ń dá wá ni bàbá wa ní tọ́ mọ́sálásí rẹ̀ ọlọ́run ni àfà ń dá sẹ́ máa jàlá láti kọ́dírìhì wa fadlihi wa ilmihi wa aibatihi wọn ni ọjọ́ Adama ọlọ́run fi àyè yìí hàn mí ipa àwọn ọmọ mùsùlùmí wọ́n máa tan náà mọ́lẹ̀ kí lọ́tún ayé àti lóṣì ayé pẹ̀lú ògbó ọlọ́run mọ́sá nǹkan kan tó ṣe mọ́sálásí má tọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ sí yé àwọn Alhaji Raji Suleiman jáde tí wọ́n jẹ́ first set wọ́n ń tọ́ òṣìṣẹ́ nìbàdàn ní Ìbàdàn after that ọ̀ya wà lọ Cairo ń jà kọ̀kọ́ ọmọ tó lọ sí Cairo ó lọ ní 1969 1959 ó dé 1969 bàbá wa Raji Suleiman ń bẹ̀rẹ̀ ayé ní sàlẹ̀ mẹ́mú rọ́jí àwọn bí Alhaji Raji bá ń sọ lárúbáwá ẹ̀rẹ̀tìjáàlì wọ́n station ojú brọ́dà mi Alhaji Ibrahim tí ẹ máa ń sọ lárúbáwá máa ń pẹ́ èèyàn lọ́rọ̀ ń dá báyìí kò pín sí lárúbáwá ò tó bá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ àfọ àmúṣe ẹ̀sìn ọlọ́mọṣà fúdà àbífẹ́sẹ̀ ó ní yéé àmì ìdìmọ̀ yẹn kọ́ bó ṣe ká ọ lé nínú àfọ Abdulwahabi Zubairu Al-Gamawi adamallahu ayatahu àfọ Abdulwahabi ní òun ni mo imitate kí n máa kọ̀ọ̀kan sójú bọ́ọ̀dù ọ̀ya nọ́kítọ̀ mi lọ́wọ́ àmbẹ́ pọ́ìntì mi lọ́wọ́ àmbẹ́ ọ̀dọ̀ Raji mo ti mú àwọn náà sọ bẹ́ẹ̀ fún wọn class
kò wá sí ní tàfà alájìlájì ò lè kọ́yàn níjọ́ tí sẹ́wọ̀n làásẹ̀ àríwá òun náà ní kan sẹ́msì níjọ́ náà lọ́hùn tó gba makirifóònù gbogbo ọ̀rọ̀ tí ń kà yìí ibẹ̀ ní ti rí tẹ́lẹ̀ الآن تلاوة ما تيسر من آي ذكر الحكيم يتلو علينا يتلو ما تيسر له من آي ذكر الحكيم وهو الشيخ المحبوب الذي كنا ننتظر نزوله عبد الباسط عبد الصمد يقرأ ما تيسر له من آي ذكر الحكيم اقتداء لقول النبي صلى الله عليه وسلم يؤتى يوم القيامة بالقرآن وآله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران وقال عمر بن الخطاب إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين وقال عثمان بن عفان خيركم من تعلم القرآن وعلمه ويستفادن من هذه الأحاديث أن تلاوة القرآن هي أفضل الأذكار. أستاذ طلبة يا شيخ الأزهر وأولاه أبنائك يستمعون إليك ويظهرون عما في بطونه من حب وإيمان ويتكلمون عن عقيدة برؤية شيخه وبرؤية معلمه وقائده إلى الجنة ومرأبا ولم أعرف ما أقول سوى أن أقرأ آية القرآن الكريم وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعل من لدنك سنة قد جاء الحق وزهق الباطل إن الباطل قد جاء جاد الحق من قبلة العلم لرؤية إخوانه المسلمين bó ṣe ń da pẹ̀lú àmásà bẹ́ẹ̀ ọlọ́run kó jẹ́ kẹ́mi ìmáàmù Rájí ogun bó ṣe sọnù inú ọmọ tí bàbá kọ tó yé òun náà ló ṣe tẹ́rìjámà fòríyà ní lárúbáwá tí alága Markaz ká ó tú sí lárúbáwá òyìnbó alága Markaz ká Alhaji Masudi Alimi tẹ́rìjámà fòríyà náà ló ṣe òun náà ló tú Rájí Suleiman ẹnu ọmọ Markaz ni ìmáàmù Rájí ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn bẹ́ẹ̀ bàbá wa Yunus Ìkìrun wọn bàbá ní tó ń bá gba ẹni tẹ́rì rẹ̀ ti kú tẹ́rì ti kú tẹ́tí ti di tí bàbá wa Yunus bá gbá mú yóò sì la etí hùn yóò sì kó màsẹ́rì hùn ọmọ kéwù Sheikh Adam náà ni bẹ́ẹ̀ wọ́n tún dákọ̀ àwọn méjì kan tí ìrántí ó kọ wọn kọ́lọ́nkọ́ kẹ́ wọn tí wọ́n bá sì ń bẹ láyé ọlọ́run jẹ́ mi wọ́n gùn bẹ́ẹ̀ làbṣẹ́wò Yahya Murtada Agodi Imulak bàbá náà Yahya lọ́kọ́kọ́ pèrún sí gbogbo Lagos State ń gbọ́ pé èèyàn kọ́kọ́ pèrún síbi rédíò Yahya Murtada ni ní Markaz yẹn wọn kọ́kọ́ pèrún irun ní gbogbo rédíò ń lò lọ rẹpẹtẹ àwọn Sheikh Yahya Murtada àwọn náà fi bẹ̀rẹ̀ ohun Markaz àwọn Sheikh Yahya Murtada yìí sábà lò àwọn tí a fi bẹ̀rẹ̀ ohun Markaz nù bí bàbá ti ṣe nìyẹn pé ilé kéwú mọ́sálásí ọwà tá a máa ṣe kútúbà tí ò ní jẹ́ kútúbà tá a dà kọ́ńbì kan n tí máa ń ṣẹlẹ̀ láà máa fi ṣe kútúbà ọkọ àwọn ọmọ rẹ̀ wọ́n tó ní lọ́gàrà bíyà nìkan ń kọ́ Markaz ó rí eléyìí àbá ṣe bẹ́ẹ̀ tó ọgbọ̀dọ̀ ní hostel táwọn ọmọ máa fi kẹ́kọ̀ọ́ tí wọ́n fi jiná kórókóró nígbà tí a máa ń gbé hostel wọ́n máa ṣẹ̀rí àwọn ọmọ gbogbo ẹ̀ yóò ní clinic yóò ní hall bí a bá ṣe ṣètò Markaz pé n ti ń jẹ́ Markaz Ta'lim al-Arabi nù lẹ́yìn tí wọ́n ní wọ́n produce Imulakul Jazuri Mustapha Zuglul Abu Ridwan Abu Faisal Abu Muntaka Abu Ishaq ọlọ́run jẹ́ àríwá pẹ́ Abu Zubeida Abu Amdala ọlọ́run mọ́sá sàlékún kẹsà àlékún yẹ̀ fún ṣé Mustapha wa dé ẹnu ń tọ́kọ́ ní bàbá lọ́dọ̀ bàbá náà lọ́kọ́ ẹ wá wó mà ẹ múrú ẹ wá òun àti bàbá wọn àjọ máa pè wọ́n lẹ̀ lárúbáwá òun náà sọ pé àfa mi náà lẹ́jọ́ ń pè wá yìí bọ́ọ̀lù ti ṣe fún sẹ́wọ̀n Zuglul ibo làwọn ń lọ àfa Mifta ọ̀rọ̀ Markaz là ń sọ bí àkó l'Abẹ́òkúta tàbẹ́òkúta fà adé Agége ní gbogbo ìṣiṣẹ́lẹ̀ àwọn fẹsẹ̀ ti ibẹ̀ náà ni wọ́n ti jáde Agége wọ́n ti jáde ibẹ̀ ni wọ́n ti jáde sàpẹ́ wọ́n dálẹ̀ ní 1952 1955 wọ́n kó wá sí Agége ọkọ̀ ọdún kan làwọn arájú wa parí mbẹ̀ kí Olúwa àwọn tí ń bẹ láyé nu ọlọ́mọ́sà kẹ́ wọn bí àbá ṣe bẹ̀rẹ̀ ẹsẹ̀ nù iṣẹ́ tí bàbá ṣe gbogbo bàbá ti sọ̀rọ̀ ṣe Sheikh Adam láyé àfi ká lọ bí kọ́mú sùnà
fi ta'rif al-markaz Sheikh Mustapha Suglul ni wọ́n wí ọ̀rọ̀ bàbá ní képe bàbá yìí ṣiṣẹ́ fina du'atun yad'una ila Allah bil hikmati wal mau'izati al hasana wa fina wu'adun yatagalgaluna fil qura wa yad'una ila Allah wa fina مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم دين الإسلام وفينا موظفون في دواوين الحكومية كوزارة الخارجية والداخلية والإعلام ودور القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتئك بجامعة في داخل ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وانا العبد الفقير من اولئك الفريق واخرون اللي التحقوا بالمدارس الانجليزيه وتخرجوا دكاتره منهم عبد الرزاق ابو بكر وهو محاضر في جامعه لوري واستاذ يونس عبد الله وهو قاضي في ولايه كوارا واخرون اللي التحقوا بالجامعات في البلاد العربيه كمصر والسعوديه والليبيا وسوريا وتأصلوا على الإجازات العلمية العالية هم عادوا إلى بلادهم وهم الآن في مختلف المناصب العالية ومن أولئك الأستاذ محمد الراجي. الله أكبر. iṣẹ́ tí bàbá ṣe nù ìwọ tó ń sọ léètò ọjọ́ ṣètánì ò rí gbogbo dáadáa ṣé kàdámù yìí sáà lè kélé ìtàn ọkọ yẹn ó fi wá gbé àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ó gbé wọn wá àwọn ń wá sí ó gbé wọn wá àwọn adáléke kéwúlẹ̀ markasi náà ló ti produce àwọn tí wọn jójó ṣiṣẹ́ ní external affairs ọmọ markasi ti wọn náà ambassador àwọn tí wọn jẹ́ grand cadi wọn wà ń bẹ àwọn tó jẹ́ lecturer ní university markasi náà ló produce wọn àwọn tó lọlẹ lárúbá tó pẹ nù tí wọn ké slabosh Sheikh Adamu náà wọn lò tí wọn fi kẹ́kọ̀ọ́ ń bẹ tó bá rú ọ lójú lọ bí tíra fún àbákí onífàlà kọ́ni kuntu talaqaitu mabadi al-adab al-arabi min kitabi lubab al-adab min markasi ta'lim al-arabi al-islami Agege قبل أن كتب الله لي رحلة إلى ليبيا لإكمال دراستي بجامعة بنغازي كلية الأدب كلية اللغة العربية والدراسات الإسلامية. ó ní ta adabu yìí náà lọ́kọ́ tó ń fi gbé excellent email Professor Bakinu Keku ń bẹ láyé kí èèyàn máa wà rí gbogbo eléyìí sọ ọ̀wá ní Sheikh Adamu bá Islamu jẹ́ nílẹ̀ Yorùbá inú wa ń bí wọ pa aláfẹ́ sọ bó ní markazi ṣe bẹ̀rẹ̀ ṣé dáadáa ṣé Adamu àlè sọ tán àwọn bàbá tí wọ́n sọ náà láburú tí wọ́n produce ẹ̀ kalẹ̀ tẹ́yìn náà rí ìwọ́n dìde ọjáde ọláburú Sheikh Adamu ló fẹ́ sọ. sálẹ̀ kàtá ẹ wo Daaru Dawa tí àbá Suglul dárẹ̀ ẹ wo iye product Daaru Dawa ọ̀ndà ta ló ti jáde sáà wà lè kàrú ọmọ ẹ̀ tán àwọn oníṣìṣẹ́ yẹn tó jáde mẹ́ orílẹ̀-èdè sáà lè kàtá àfáyàyánu sáàlì kàtán Daruluminu káwá pé gbogbo ilẹ̀ yóò bá àwọn aríbi kan tí Sheikh Adamu ti lọ́ọ́ máa kéwú Abẹ́òkúta tí wọ́n ti bẹ̀rẹ̀ ní. bàbá wa Sọ́dúrù Díìnì bí ọba kú olúwakọ́kẹ́ ajánásì gbogbo Ẹ̀gbá ọmọ mọ́ríkàsì ni òun ló mú Abíọ́lá wa ará Abẹ́òkúta dáa púpọ̀ ó mú Abíọ́lá wa pé àbúrò mi ni tójú olówó irú ààyè yìí ni ọwọ́ mọ̀ mọ̀ wà ń bẹ̀jọ́ tàbíọ́lá wa. mo ṣe kéré ma Abíọ́lá ní mi mà pẹ́rù nǹkan báyìí wà ń yà yín àbọ̀ ògbówó lọ́wọ́ rẹ̀ ń jọ́nà Sọ́dúrù Díìnì bí ọba kú àkọ́kọ́ ọmọ kéwúta kọ́ fún bàbá tí wọ́n ìdá Amẹ́ríkà sílẹ̀ àlọ́ bàbá wa Sáàdù Gbàngbọ́lá ilé wọn náà bá gbé l'Abẹ́òkúta ń gba bàbá lálejò tó sì fẹ́ràn bàbá ńgbà tí wọ́n fẹ́ blackmail bàbá onímọ̀ jẹ́rìí ajé Adama ọ̀dọ̀ mi ló gbé kò sì bàjẹ́ kankan lé mi òun ni máa mú Ẹ̀gbá ní sọmọ báyìí ni máa mú Ẹ̀gbá ó tẹ̀lé bàbá lọ Cairo ká kúrò mbẹ ṣé kò sọmọ Markaz tó jẹ ìmáàmù lẹ́kọ̀ọ́ ni ká kúrò mbẹ ṣé Mùsọ́fà ń bẹ lẹ́kọ̀ọ́ bàbá lọ́dún lé ń bẹ lẹ́kọ̀ọ́ bàbá wa Agboola ń bẹ lẹ́kọ̀ọ́ Agboola ń bẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ ká kúrò mbẹ ká bọ́ sọ̀yọ́ ọmọ Markaz ti jẹ́ sífì ìmáàmù odidi Ọ̀yọ́ ọmọ Markaz àfa wa Masudi Abdulgani tó kú ọmọ Markaz ni bẹ́ẹ̀ Ìbàdàn sáà lè ka ọmọ Markaz tán tó wà ń bẹ àwọn ọmọ ilé ìmáàmù Ìbàdàn ń bẹ ń bẹ àwọn bàbá wa Amadu Rufai ń bẹ ń bẹ n'Ìbàdàn kan òun náà ká kúrò mbẹ ká bọ́ sí Kírun ṣé Mùsọ́fà nù ká kúrò mbẹ ká bọ́ sí Wò àbí ẹ múrú ẹ wá Abdulrasaq Adérẹ̀mí ta ló lúwẹ̀
tó lè bá Abdulrasaq Adérẹ̀mí tó lè bá Abdulrasaq Adérẹ̀mí both Arabic and English ní ìwò bẹ́ẹ̀ ọmọ Markaz náà ni Adérẹ̀mí bẹ́ẹ̀ bàbá wa Arórèkì tó ní Markazu Shabab kọ́lọ̀ nǹkan kẹwọn ejimi ti ṣe Adamu ni ó sì gbà fún Sheikh Adamu ọ̀rẹ́ bàbá wa Afa Mama Masa ni Afa Mama Masa inú àwọn tó ta Afa Mama jí nígbà tá Afa Ndasa láti kú 1966 bàbá Arórèkì wà mẹ́ kọ̀ọ̀kan pa àfa rẹ̀ lófin ní Nabahani badu asdikoi awaluhu Adamu Abdullahi wa mahali Arórèkì mubayi káwá gbé Abdulrasaq Abdulrahman Asakọ́fí Abdulrasaq Asakọ́fí nílùú wo ń bẹ̀ wọn náà ni bàbá wa Dọ̀hákì ní Ìkìrun lọ́sọ̀gbọ̀ bẹ́ẹ̀ ní Ọ̀fà bẹ́ẹ̀ Ìsábálú Ọ̀fà ni lẹ́rìn bẹ́ẹ̀ ní Ṣakí bẹ́ẹ̀ ní Gama bẹ́ẹ̀ mufti Òkè Ògùn pírẹsidẹ̀ntì gbogbo mufti Òkè Ògùn Ìbàràpá méjèèjì tani ọmọ Markaz náà ni Abdulrahim Hamza bí ẹ̀yin bá wá jẹ́lérí ibú àti àjẹlérí ibú tí yóò sì ní dáa fún yín torí ẹ wá rí gbogbo eléyìí ká ẹ máa ní ntí ọ̀dà ń paṣẹ Ádámù ní ká sọ ẹ dà Sátánì nù torí Ọlọ́run rí oore tí anabi Ádámù ní ló fi ní ẹ fẹ́rí balẹ̀ fún Sátánì lòun ò rí oore rẹ̀ ọlá aburú rẹ̀ lòun rí aburú tó ń kọ́kọ́ rí náà ni pé inú ọ̀dáhùn nínú ìyẹ̀pẹ̀ ọdẹ́mi nínú náà ẹ wá rí gbogbo eléyìí àníṣọ product wọn lọ bẹ́ẹ̀ ní àfa wa Zoglo wa sọ pé ní wàlámìyẹ kìfìlẹ̀ amúrò ọ̀rọ̀ Sheikh Adamu kò máa dúró sí Nàìjíríà balta adahu ilal akitori alimujawira kabini wa Togo wa Ghana wa sailu lahaj ẹ wo gbogbo olùdá kàkàrẹ o ó tún wá lọ́mà ní Benin ní Kútọ́nù lájàsẹ́ Sàkété Togo Ghana sailu lahaj ó ní àwọn ọmọ ní sailu lahaj rẹpẹtẹ ní Abidjan kódà nínú àwọn táàrí bàbá wa Murtada bàbá Murtada tí wọ́n dálé kéwúlẹ̀ bàbá àfáwà Alilu Alimamu Halil nínú àwọn Markaz ni ní Abidjan bẹ̀rún náà ni bẹ́ẹ̀ ni àfáà Abdulrasaq tó ti ṣaláìsí tá a fẹ́ rírú ẹ̀ rí ṣíṣe Adamu máa ń ṣe hútùbà bí yóò ṣe jókòó ni yóò dẹ̀ gbogbo hútùbà yóò ṣe hà tán yóò sì dá hútùbà yẹn padà fún wa nù yàrá ọmọ Abidjan ni ọmọ Markaz náà ni Jami Amul Qura Maka ló ti parí bẹ́ẹ̀ gbogbo àwọn Abidjan wọ́n wá mutafawwikun Afa Jamal Abdulnasir ọlọ́nkọ́kẹ́ wọn nítorí wọn ní lọlé ọmọ Abidjan yìí lọlé inú ọgbà àti gbọ́lúdé náà wọ́n wá ọmọ kéwu ni wọ́n fi mú first ní Jamal Abdulgani fi mú first Kọmarudin ọlọ́nkọ́kẹ́ Kọmarudin náà ọmọ tẹ̀mí tọ́ Markaz ni Kọmarudin Yusuf ọmọ Abidjan náà lòun náà wọ́n yìí lọlé afa àwọn Kọmarudin Daoud Baghdad àwọn tí a tún wá lẹ́yìn wa Waliyullah Misbahudin Waliyullah Misbahudin bẹ́ẹ̀ afa Khalilu bí gbogbo wọn ṣe wà ní gbogbo àwọn yìí akitọ́bùn wà fuhulun fil fiqhi wal adabi wal lugha lọ́ndà Markaz náà ni kí ẹnìkan kọ́ wá lóhùn òrí eléyìí pa ìdá Sheikh Adamu lórí ẹ̀ wá ní káwọn máa sọ eléyìí pé a bá sọ tán ká sọ ìdá Sheikh Adamu ọ̀dà Sátánì nù Ọlọ́run rí oore lọ́dọ̀ Adama lóní usjudu li Adama Sátánì sì ní òun ò ní í ṣe torí pé aburú rẹ̀ lòun rí oore ni Ọlọ́run rí gbogbo ẹni tí máa ń bú Ọlọ́run di stiani báwọn àwọn ìbílísù ọmọ èṣù ni wọn torí náà wọ́n jáde wá sọ àwọn aburú Sheikh Adamu oore láàrin kàtá yìí o tíráni ìsọdún mọ̀rẹ́sàbàt Sheikh Adamu náà ló ṣe fa òun náà ni asalibu dáwà òun náà ló ṣe fa lamahatu bi lórí Islam fi Nàìjíríà eré ẹ̀ ni wọ́n sọ afá Miftah ọ̀dà ìwọ́tọ̀ bá ní ṣe wà pé láì fi ní kárí jáde ìwọ́tọ̀ bá jọ ní mímọ́ tí wọ́n bá mọ Lárúbáwá pé bọ̀dá rẹ̀ àbábúrò rẹ̀ tó bá kẹ́kọ̀ọ́ kan jájọ sí online kémi bí nínú nǹkan gbà tí wọ́n láburú sí Ádámù ní ká sọ àwọn oore rẹ̀ lèmi fẹ́ béèrè yìí tí wò sí ní mà àbí ká kọ́kọ́ parí oore náà kí wọ́n wá bẹ̀rẹ̀ aburú rẹ̀ pọ̀ máa kà á. ọkọ̀ nǹkan ta ló ń tọ̀ ọ̀hún tí ọ̀kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Lárúbáwá tí spoken Arabic ẹ̀ tọ́dẹ̀ dán tọ́ dàbí ọmọ Lárúbáwá tó sì jókòó tí Lárúbáwá gbọ́n ti ń sọ tó sì kọ̀ nǹkan tí Lárúbáwá gbọ́n ti ń sọ tí ó sì máa lọ mu tí pé yọkàn máa ya fọ́tò pẹ̀lú Lárúbáwá torí ìtàn àrílọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kẹ̀kẹ́ ya fọ́tò contribution bàbá gbé jáde àwọn afáàsì àrí pé
bàbá gbé jáde contribution mi ni tí mo sọ ìwé ìròyìn sì gbé gbogbo nǹkan gbé àmọ́ ìyẹn ẹ kàn ya fọ́tò pẹ̀lú Lárúbáwá ẹ dì mọ́ra yín contribute kí lọ sọ gbé jáde sáyé wọ́n pè ní rọ́bítọ̀ wọ́n pè ní Jamia Islamiyya láwọn jamiat káàkiri Libya gbogbo bíbá yìí bàbá tọ́ọ̀dé tó sì sọ̀rọ̀ mbẹ́ àwa ń sọ̀rọ̀ yìí wá ní ká má sọ èyí hùn aburú sí Ádámù ní ká má sọ sẹ́lẹ̀rì rẹ ni hùn wọn sẹ́lẹ̀rì rẹ ni eléri ibú ni èyí tá a sọ fún ọ yìí ni kò mú ní kọ́ ìdá ìpẹ́ ọ̀dà aburú sí Ádámù lèmi fẹ́ sọ àmọ́ àwọn oore rẹ̀ ní jáde ẹni tó bá kọ́ àbòsè pòfẹ́sọ̀ ní ti ń bí àwọn èèyàn nínú ànàlá àdéhìn àfa Miftah ìṣèdè àyà pé mo fẹ́ràn sí Ádámù jẹ́ nìkan kan lọ tọ́lá àwọn èèyàn tó ń túmọ̀ yìí àṣẹ àmọ́ ń ta àmọ́ ńgbà tí wọ́n ń sọ̀sọ́ kú sọ sí bẹ́ẹ̀ yín dákẹ́ ni ẹ̀fẹ́ kémi sọ eléyìí àbí kí n dákẹ́ bẹ́ẹ̀ yín ṣe dákẹ́ kálá wàláhì kò ní rí bẹ́ẹ̀ Allahumma tó bá jẹ́ pé torí nǹkan kan lèèyàn fi ń ṣe téèyàn ṣe kí èsè torí Ọlọ́run ntẹ́yìn ọ̀jẹ́ gbà tí wọ́n bá bú ẹ̀yìn yóò dùn ẹ̀yìn àwọn òpè pé àwọn aláfẹ́ràn Sheikh Adamu jù akẹ́kọ̀ọ́ lọ́ndà rẹ̀ a sì máa ń tọ́kọ̀ wa a sì rí pé sẹ́ni ẹ̀yin wá jáde ẹ̀yin ń sọ tí ọ̀dà nípa rẹ̀ káwá dákẹ́ kò ṣeéṣe ìṣe ti Sheikh Adamu ṣẹnu Olúwa aláàánú jùlọ gẹ́gẹ́ bí pẹ́ lẹ́fẹ̀ẹ́ kọ́ pẹ́ Olúwa mọ́sàbà kẹ́ Sheikh Adam Abdullahi Alayi lórí gbogbo ẹni tó bá tún fẹ́ mà nípa ọ̀rọ̀ yìí tó tún ju tèmi lọ kó try àwọn tí ó contact nínú àwọn tí ń bẹ láyé nìsín bàbá ọ̀rọ̀ yìí sì nìkan bá nu Sheikh Yusuf Juma ẹ lọ bá ntẹ́mi ò lè sọ tí ń mà àwọn máa ń pa Sheikh Adam bàbá wa Sàrò ti kú àwọn tí wọ́n wà láyé ni mo fi ní tẹ́ bá béèrè tán Sheikh Adam ẹ béèrè àbọ̀rọ̀ Markaz ẹ béèrè lọ́dọ̀ tó bá lóye àti Sheikh Adam tí ó kọsẹ̀ lọ́dọ̀ Sheikh Adam tí ó sì ṣàìdá sí Sheikh Adam tí ó sì sọ ní tí ọ̀dà ń pa Sheikh Adam amẹ́ńtọ́ sọ kí lè fẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ àbá Miftah ẹni tí ń bú Sheikh Adam ẹ wá lè fẹ́ gba information lọ́dọ̀ rẹ̀ ẹnu ẹ̀yọ̀ kan tẹ́mi ọ̀ parí ẹ̀ bẹ́yìn ló kúrọ́ báwa ló kúrọ́ kọlọ́nkọ́ lánàá ló kúrọ́ Olúwa ọ wá ṣe bó o ti ṣe afá mi hàn bẹ́ẹ̀ yóò kọyàn bí Sheikh Adamu ṣe kọyàn afáàbọ̀ sákìsẹ̀ ń gbọ́ mi yóò sì ṣe àníyàn rẹ̀ yóò sì dáa àmọ́ lẹ́yìn rẹ̀ inú kọ́ máa bímọ kọ́lọ̀ ṣàdánwò fún pé kò lọ́mọ bí àmọ́ kéwù náà ló fi sọ ma àbí kó bí kó kú àbí kó bí kí wọ́n má bàa gbà mú kò sí sẹ́lọ̀ Ọlọ́run lo jàlálù rẹ̀ pé mo lò ó ta ní òbí mi àmọ́ ó lo jàmálù ẹ̀ pẹ̀lú Sheikh Adam alhamdulillah ọwárí ọwá ní kọmọ yanjú nígbà tọmọ wá dìde tọmọ yanjú ẹ wá lẹ́ máa gbọ́ takò ẹ wá ń kúrọ́ ẹ wá fẹ́ káwá gbà níta ìṣe fún Sheikh Adam ṣe bí ẹni tó máa ń kọ́ ọmọ kéwẹ̀ sani ṣé Mùsọ́fà ròyìn ó ní wákàmín akabatin wákàmín sọ́ọ̀batin wákàmín arkalatin yẹ̀dọ́ wá fi tọ̀ríkì al-ada. ولكن الله تبارك وتعالى نصر عبده وعز جده وهزم العذاب لا اله الا الله ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كره الكافرون الله wọ́n mélòó mélòó wákà min akabatin àwọn tí ire ni lẹ́yìn tí di ni lọ́nà tó bá pàdé ilé kókó mélòó mélòó Sheikh Adamu ti bá pàdé ọ̀tá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn oníṣẹ̀ṣe lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lọ́dọ̀ àwọn kiriyó lọ́dọ̀ àwọn Júù lọ́dọ̀ àwọn àfẹ́ ẹgbẹ́ lọ́dọ̀ àwọn ọmọ akéwú ẹ̀ walakinna Allaha tabarak àmọ́ tó ń ti gbogbo ọ̀tá yìí bí wọ́n ṣe péjọ bá àkàrà ni wọ́n ń lè kọ́ sí Adamu pé ẹ̀bà ló kọjá káàkiri Facebook èdè èyí ò lẹ́wọ́ ní káwọn amáka dákẹ́ kẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀ lórí ṣé bó o lè sí Adamu là ń kà láàlẹ́ kàtá yìí ṣé alẹ́ kan tọ́lọ̀ ṣe fún àfáàyà tán biographer àfáàyà ṣé gbogbo Facebook ṣiṣẹ́ Mùsọ́fà ṣé gbogbo Facebook kò ní kún torílé ṣé kò ní kún tí a bá gbọ́lá ṣé kò ní kún àìróore sí Adamu sọ̀tàn tààfi aburú tí wọ́n máa ń jáde síta wàá sọ àmẹ́mi ntẹ́ mo wí náà ni ẹyọ kan tí mo wí náà pa jẹ́ inú àwọn ṣẹ́ rẹ̀ tó ṣe ní tíra rẹ̀ ni tí ẹni tó bá máa kéwú lè yín jáde gbogbo ntọ́kọ yìí kò rí bẹ́ẹ̀ kí n wá kẹ́mi obì ni tí ò ní mà níbẹ̀ ntí mo ń try láti sọnù Ọlọ́run á ṣàánú bàbá ọwọ́ àjogún ọmọ tó káyè
ọmọ yìí wá ń tún àyè ṣe ìlọsíwájú wa ń bẹ ta ni ó dé mọ́ríkàsì olóhùn òrí lọ́síwájú gbogbo inú ọgbà yẹn ló ti change ọmọ irú eléyìí ló wù àwa ọ padà jàdádà muadala mọ́ríkàsì pẹ̀lú azeari àwọn máa ń lọ ọ̀dà kí n tún lè kàn sí yàfa mi pété ẹ̀gbọ́rí ẹ bá fẹ́ challenge mi kọ́ jáde dáwúrà táwọn èèyàn lọ ta lọ́dá dáwúrà lẹ̀ èmi Abdulkadir mo sọ dáwúrà táwọn èèyàn lọ dáwúrà tí wọ́n ń lọ ta lọ́ bẹ̀rẹ̀ rẹ̀ olóṣù mẹ́ta ẹ tọkọ do oṣù mẹ́fà oṣù mẹ́ta Masha Shehu Azari wá Nàìjíríà 1983 ńgbà tó wá bàbá wa pè afa Dawud Abdulmajid ń bẹ láyé àwọn punch wa interview afa Dawud Abdulmajid lọ sọ ọ wá sọ fún Shehu Azari pé àwọn èèyàn ò lè wá máa jókòó kẹ́kọ̀ọ́ ọdún mẹ́rin wọ́n ti ní bùkátà ẹ̀yin náà máa ṣe ẹ̀dá kọ́ọ̀sì kan lẹ̀ ẹ máa fún àwọn imam àwọn àfáà ní training láàrin oṣù mẹ́ta oṣù mẹ́fà ẹ máa fún certificate London Azari ẹjọ́ wọn attend the program Shehu Azari wa ní kò yé òun ntí àbá sọ yìí ò yé òun kí bàbá dákun kí wọn bá ń kọ bàbá wa kọ sínú ìwé fún ọ wá present ẹ fún gọọmenti Asia gọọmenti Egypt ní wọn gbà wọlé àfáà Dawudu ń bẹ láyé wọ́n tó bá rí tọ́ yàtọ̀ sí tèmi sọ ṣé kò sí oore yìí wá wo yẹn tó ti sàǹfààní mbẹ ṣé Adamu sì jáde síta àríkọ sọrí àmọ́ rẹ́kọ́ọ̀dù ẹ̀ wà tó àwọn olóṣè sábàbí ẹsẹ̀ nǹkan báyìí ẹ wá rí gbogbo eléyìí ọ̀rọ̀ tí ọ̀dà lẹ́ máa sọ ẹ wá fẹ́ káwọn adákẹ́ àbí bẹ́ẹ̀ tí máa sọ pé you dey play pé àwọn adarẹ́ lé ànígbà o ọlọ́run wa ṣàánú ẹ̀ ọmọ wa dìde ó ṣe tẹ̀jìdìrì wọn adára yẹn ó ṣe gbogbo ẹ̀ ó so àlákọ̀ wọn papọ̀ ó di pa àwọn máa ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n ń jáde òun náà wá láwọn tó kọ́ tí wọ́n bá ṣe kádàmù tí wọ́n ti ń ṣe dòkítọ́rà lọ́wọ́ tẹ́ ti ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ Bado Dr. Bado àti Wadud ṣebí náà àwọn tí mo dúró kọ́ ni Akínwùmí ṣebí náà àwọn tí wọ́n kọ́ ni Adéwọ̀lú ṣebí náà àwọn tí wọ́n kọ́ ni Yẹ̀sàlúnákà ṣebí náà àwọn tí wọ́n kọ́ ni tó pé mùdí lọ́kọ́ wọn àwọn afọ Ádámù Wàlíyùlá àwọn tí wọ́n wà ń bẹ̀ tó pé gbogbo àmà yìí tí wọ́n bá kọlù wọn yọ́ mà pé òun kọlù mà ṣebí sí Àbíbù ló produce àmà yìí ẹ wà nífẹ̀ẹ́ sọ yìí o àfàìdálẹ̀ yìí ó rí oore rẹ̀ là ń kàkalẹ̀ yìí ọmọ tí ọba lè tiẹ̀ náà jẹ́ Ọlọ́run ó ṣe fún ọ gbogbo ń tọ́ bá sì fi gbógun tẹni yìí pẹ̀lú ògùn Ọlọ́run ó fi gbógun tọ́ máa tiẹ̀ náà kìí ṣe pé gbogbo ń tọ́ bá ṣe náà ni ìsàn bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ márkàsì ẹ má gbà lọ́dọ̀ ẹni tó ti kọsẹ̀ rí lọ́dọ̀ Sheikh Adamu lọ́dọ̀ ẹni tó ti bú Sheikh Adamu rí lọ́dọ̀ ẹni tó ti sọ yíyan wọn ló fẹ́ sọ̀rọ̀ sí Adamu ẹ lè fi ṣe mọ́sídàrú àwọn tẹ̀mí kó kalẹ̀ mo kéré nínú ọmọ márkàsì mo jẹ́wọ́ 70 mo wọ márkàsì àmọ́ 70 ọ̀hún mo ní oore ọ̀fẹ́ láti pé mo súnmọ́ Sheikh Adam bàbá fẹ́ràn mi nítorí àlùbáríkà àwọn tó tí bàbá mi ti àtọ̀dọ̀ wọn dé márkàsì tí ì ní kúrọ́ nínú wọn Alhaji Faruk bàbá wa Faruk kò ní kíjìpá òun ni ló mú bàbá tèmi déwájú Sheikh Adam pé à ń sojú kòkòrò afẹ́ lọ márkàsì àlùbáríkà àwọn èèyàn àtàlùbáríkà ọlá bàbá tèmi náà bàbá fi fẹ́ràn mi ó jẹ́ pé mo ń tẹ̀lé bàbá sanawula ìdàdíyà ni mo ti ń tẹ̀lé bàbá lọ sí mo ti tẹ̀lé àwọn wá sí Ìlọrin nígbà tí wọ́n fi sùdẹ́ Abíọ́lá lélẹ̀ mo sọ pé mo bá wọn lọ Misbahudeen ní gamalé kéwúwa ní gamaya permanent site tí wọ́n yìí bàbá mú mi lọ́njọ́ tí wọ́n mọ̀ lọ́ bàbá ni mo tẹ̀lé gbogbo kínní yìí ó fún mi ní opportunity pé bàbá a sì dá mi pé wọ́n á ka kéwú fáwọn láàrin mi wọn àtọ́lọ́hún ó kú sojú àwọn afá bàbá a sì wá kíláàsì kò ní lè márùn mọ́ wá ọyá wa ka kéwú gbogbo kínní yẹn ni mo fi ní ìwà ọlọ́run ní abàjẹ́ lọ́dọ̀ Sheikh Adam nígbà tí ń bẹ láyé àwa gbógun ti ilé ẹ̀ àgbógun ti ọmọ ẹ̀ ẹni tó bá ní ẹni yóò ní láyé lò wà láì òun ní láyé lò bí Olúwa bó ti ṣe èyí tó ṣe nù àánú ọlọ́run kọ́ pẹ̀lú bàbá Mudiru Markaz àlékún mọ̀nà kọ́ pẹ̀lú wọn ọlọ́run kò sí àwọn kan bẹ̀ tó pé ní sebọ́lọ́run ló pe súnmù bókun ọmú yó etí wọ́n ti di wọ́n sì ti fọ́ lójú kò sódodo tẹ̀lé sọ òun nígbà búsà àbẹ pé kíni ṣebí ní akọ sínú Àlùkùránì lọ́ka ntọ́ ti wà nù tẹ̀tẹ́lẹ̀ lọ́ka ntọ́ ti wà kìí ṣe kọ́rọ̀ kọ́ wọn mú tuntun kan wá ibà bá wà Abdulrasaq mọ̀ pé gbèsè sayakulu al-mukhallafuna min al-a'rab shagilatna amwaluna wa ahluna fastaghfir lana
yakuluna bí alsinatihim ma laysa fi kí ni a pè àwọn tí wọ́n rí ànábì náà ni pé wọ́n wà bá ànábì wa Muhammad pé ogun tá lè bọ́ lọ yìí àwọn àrọ́ ogun tá lè bọ́ lọ yìí wallahi bùkátà lé ní ọ̀rẹ́ ọmọ wa ní a ní wàhálà kan ní wọ́n ní ànábì láti wá foríjì fún wa Ọlọ́run ní tí ó ntọ́ ahọ́n nìkan náà fẹ́ sọ kèé ṣe ntọ́ wà lọ́kàn wọn ọ̀tọ̀ ní ntọ́ wà lọ́kàn wọn òkúrọ́ ni wọ́n ọkọ̀ wo la pè nu Kùránì lè yí wọn àwọn àwọn ọkọ̀ wo la pè àwọn àwọn àbá bàbá kẹ̀ kabẹ̀. bisimilahi rahmani rahim sayakulu lakal mukhallafuna min al-a'rabi shagalatina amwaluna wa ahluna fastaghfir lana yakuluna bi alsinatihim ma laysa fi qulubihim qul faman yamliku lakum min Allahi shay'an إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا. àwọn akásá kọ Kùránì èmi gbọ́dọ̀ sìn gbọ́dọ̀ wọn sọ yín àwọn àwọn sáwọn kiriyó ní bábí wọn sáwọn kiriyó ni mùsùlùmí ni rárá sáwọn ẹlẹ́bọ ni ṣé báwọn torí ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam wọ́n sì máa tà ànábì wọ́n sì sá lógun wọ́n sì kúrọ́ bá ànábì ẹni tó ṣe yíhun ṣé bí mùnáfíkí nu tí ń sọ tí ò sí lọ́kàn rẹ̀ ọ̀rọ̀ wọn pọ̀ ń bẹ ẹ lọ wọnú sọ́ọ̀tì pa Kùránì lélẹ́yìí o kéèyàn wá lá à ń bú sàbẹ̀ ń bi pé àka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ṣe pé mo sọ pé ìyá ànábì ń bẹ nígbà sáà tí ń sọ bàbá yìí bàbá ànábì ń sọ̀rọ̀ èyí ń lè bù pé àbúrò rẹ̀ ń tọrọ jẹ ni bàbí àlà ní ṣe èyí ń lè bù èyí ò fi ládàbí wíru èyí ń àmọ́ Kùránì ló wí eléyìí èyí tó wà lákọọ́lẹ̀ ni ntí bàbá Mudiru Markaz sọ náà nù ntí bàbá Mudiru Markaz sọ náà Ọlọ́run jẹ́ kí ara bàbá Mudiru Markaz pẹ́ Ọlọ́run jẹ́ àrí pé a ti parí prógámù akí bàbá wa Wazirul Markaz kọ́lọ́n jẹ́ kárí wọn pẹ́ tí wọ́n jẹ́ Mudiru Darul ẹ̀jẹ̀ ń dìde ẹ̀ máa rìkọ́ọ̀dù mi lérí àni wọ́n wọlé wọn láwọn wọlé a ti parí prógámù tá à ń ṣe ni bàbá wa Wasiru ọmọ ipa àwọn ọmọ ń sọ̀rọ̀ bàbá Wasiru ẹ wọlé torí Ọlọ́run ẹ̀yin là ń dúró dé gbogbo àyàn fẹ́ rí yín kí wọ́n tó kó à ń kúrọ́ pé mùnáfíkì ni wá pé bàbá Wasiru ọ̀wá tí bàbá Wasiru ọba wa wọlé ẹ̀jẹ̀ àlọ́ jáde bá wọn ń ta nígbà wọn Ọlọ́run jẹ́ bàbá Wasiru Markaz pẹ́ Ọlọ́run jẹ́ àrí pé bàbá wa ayélujára lọ́ọ̀bì náà sì ni Ọlọ́run jẹ́ bàbá Wasiru. Salamu alaikum wa rahmatullah. A parí prógámù náà ni Maali Wazirul Markaz ní a wọlé torí kí wọ́n máa sì ìsìmáàlù àwọn alfas àbáwọn kẹlímátì lò àwọn tó bá ń jẹ́ HOD and Saadatu Hamid àwọn tí wọ́n bá ń jẹ́ Mudiru Waziru and Maali Your Excellency alu Maali lálò fún yìí àwọn tí wọ́n kàn jẹ́ máa mú mọ́sálásí àbí nǹkan kan a ní Fadilatul Imam bá a ṣe wí nìyẹn ìsàn Ọlọ́run ní kí wọ́n wọlé bá wa a parí ọ̀rọ̀ wa bàbá Wasiru sì kìlọ̀ fún àńjọ ní wọn ní ká lóyún ọ̀rọ̀ ní ká má sọ ò kájọ ọmọ bímọ a sì lóyún ẹ̀ àmọ́ àwọn èèyàn pè wá láti Europe àti America àti Iran àti UK mọ́júmọ́ làárọ̀ yìí wọ́n gbé mi sí conference wọ́n láwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ nípa Amẹ́ríkà torí táwọn èèyàn ń sọ fáwọn nǹkan tí ọ̀dà ni bí wọ́n bá ṣe dá Amẹ́ríkà sílẹ̀ lábẹ́kúta bó ló ṣe múfù lábẹ́kúta kúrò lágége program inter discourse ní sínú alóyún ọ̀rọ̀ náà bí àwọn ni wọ́n wá pẹ́ pẹ́ ọ̀rọ̀ báyìí àwọn ni wọ́n béèrè ọ̀rọ̀ yẹn tá a fi wá ṣàlàyé àwọn apárí gbogbo ọ̀rọ̀ ń pẹ́ tọ̀ bọ́lọ̀ ti ṣe fún ẹ̀san tí máa san fún àwọn ẹni Ọlọ́run àsan nígbà tí ẹgbẹ́ ẹ̀san tí san fẹ́ ni Ọlọ́run bàbá Wazirul Markaz ni wọ́n wá bàbá wọn bí wọn náà bàbá àwọn yẹn sọ̀rọ̀ wọ́n ṣe kídímọ̀ àwọn ẹni Ọlọ́run ni Ọlọ́run sì ni nígbà tí wọ́n sọ àfọ̀rọ̀ sẹ́nu ọmọ rẹ̀ yóò sì sọ gbogbo ayé a sì máa ń sọ lẹ́yìn wọn tá a bá ń sọ biography wọn pé kèé bá fi ń yìn wọn kèé sojú wọn pẹ̀lú àwọn tó ní júrí àánú ọmọ kéékèèké tí kakéwu níwájú Sheikh Adam wọn jẹ́ kan tó sojú wa èmi a máa sọ ní dàmà láti mo sì sọ wọn débẹ̀ mi wọn wákàtí mẹ́ta mà bá fi kọ́ wa 3 hours mo sọ fún bàbá Mudiru tó ní wọ́n ní 3 hours mo ní nkúrọ̀ ọ̀bọ̀n aago méjì àwọn bẹ̀rẹ̀ àsìparí ní mẹ́ta àbọ̀ Maksuratu bunu Duraidi bàbá sì ni wọ́n gbé at-Ta'rifu bil Imam bàbá yìí ní ń tu bàbá sì jókòó báyìí wọ́n sì kà ńgbà tó tó rẹ lẹ́yìn wọ́n lẹ́ni ó tó kà Professor Aminu tó kà àfiṣe títí bíi 3 hours wọ́n kà ké wọn àjùṣe Adamu tí èsẹ̀ kan tí èsẹ̀ méjì Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún wọn láti pìlẹ̀ fa
wọ́n wá lè dúró wọ́n wá maintain dáadáa wọn kọsẹ̀ lára Sheikh Adam nígbà tí wọ́n wà Markaz wọn ò pìtàn tí ọ̀dà sílé Sheikh Adam nígbà tí wọ́n wà ń bẹ̀ lẹ́yìn Sheikh Adam wọn ò pìtàn ara ń táwọn sọnù wọ́n wá kúrò láti Ìlọrin yà wọ́n fi kú lẹ̀ wọ́n wá lọ dalẹ̀ kéwúlẹ̀ nílẹ̀ Haúsá ọwọ́ wà mùsùlùmíà àánú Ọlọ́run ni màsíyà Ọlọ́run ni bẹ́ẹ̀ bá lẹ́fẹ̀ẹ́ ṣe tó lọ́wọ́ bá gbà ń kọ́ bàbá sì lọ Kánò ló ti sọ pé mo fẹ́ máa ríbùlù yà yín àwọn àgbàlagbà ni wọ́n sọ fún wa wọ́n láwọn Ọlọ́run ọ̀kọ́ fún àwọn fẹ́ ṣe Ọlọ́run wá gbéhùn dé ọwá ṣe bá náà lọ Kánò gbogbo ẹ̀ náà lárí bọ́lọ́run ti ṣe Ọlọ́run ò ní dá dúró báyìí náà Ọlọ́run ò ní dá dúró báyìí náà Ọlọ́run ò ní yí lọ́kàn padà aṣíwájú rẹ ní làwọn náà fi ń tẹ̀lé yín bikulli kalima bikulli i'tiraf wa bi ikhlasil qawl là ń sọ ń tà ń sọ yìí aṣíwájú dáadáa ní ẹ̀ṣẹ̀ aṣíwájú oore yín náà ọlọ́mọdé odò mi tó dé yìí àánú Ọlọ́run tí ó ṣe pẹ̀lú yín ọlọ́mọdé àdó kí làánú Ọlọ́run náà ni pé kéèyàn yanjú ẹkún tà náà rẹ̀ máa sunu ọgbà tọ́lọ́run ní ó tó ń téèyàn ó yọ̀ sí téèyàn ó ṣe mistake Ọlọ́run dán wò ní gbogbo àdánwò àná Ibrahim sì paasi ẹ̀ nígbà tó paasi ẹ̀ tán ó ní ìníjà ìlú kan lè ná sí i mo fi ọ́ ṣe lídà gbogbo ayé lónìí ó tó tẹ́wọ́n ní alihamudulilayi èèyàn náà ó ní wà mí ń fòrí yà má jẹ́ ó pin lérí mi. Qala la yanalu ahadi zalimin. Ọlọ́run ní kò ní pin lérí rẹ àmọ́ alábòsí inú ọmọ rẹ tó ti tọrọ mo ti stamp ẹ̀ alábòsí ni ò ní rí ìmáàmù yẹn o Ọlọ́run sì fi bá àṣàwàdà ni ta ló ṣàbòsí tó àwọn èèbó àwọn ni wọ́n ń rúlu ayé ta ló bá nàbí sọ̀tẹ̀ tó tó àwọn alárúbáwá àwọn ni wọ́n ń rúlu ayé Ọlọ́run fi bá àṣàwàdà ni Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ọmọ yanjú Ọlọ́run bọ́lọ́run ti wá ṣe wá sí rìnnà àwọn ọmọ náà ti wá yanjú àwọn náà ti wá yanjú nínú tá a múdé láti Kánò nù lọ́mọ àwọn kan kọrin pé ní nkúntà tẹ́bùgì lil usuri mujaddidan falitati oon mudiru yẹ buharu àbí mo ní wàá kọ orin ìfún mo ní ìgbó ọ̀làbíkẹ́ ìgbóni náà rí àbá àtọ́ irú ó ní nkúntà tẹ́bùgì lil usuri mujaddidan tó bá ń fẹ́ mujaddidu fáwọn òṣùrù tó lọ falitati oon máa bọ̀ ọ́sọ́dọ̀ oon ni olúwa tó ṣàánú yín tí ò jẹ́ káwọn ọmọ yín wá gbé pé torí Allahu Akbar nfẹ́ sọ̀rọ̀ mú bàbá wàsílù ní ká lóyún kan ká má sọ̀rọ̀ púpọ̀ àbá kan sí ń bẹ tó ń bẹ nǹkan bàbá rẹ̀ ò síra pẹ̀lú ara wọn láyọ̀ òun ló produce gbogbo àwọn ọmọ tí è síra pẹ̀lú bàbá wọn tó pé bàbá ni wọ́n kọ́kọ́ gbógun tì bàbá rẹ̀ ló gbógun tì àfáàsì ní bàbá rẹ̀ ńlẹ̀ lárúbáwá ni òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ mo ní tírà rẹ̀ wọ́n ń yìn náà wọ́n fi ń yìn wọ́n sọ bàgá rẹ̀ pé kọ́lọ̀ pẹ̀lú bàbá rẹ̀ já tọ́tọ́ ma bá lóhun ọ̀tẹ̀lé bí tẹ́ tẹ̀lé ńkọ́ Ọlọ́run wá sa ọmọ yín bẹ́ẹ̀ abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run jẹ́ òpin lórí yín o wá pé tọkàntọkàn náà làwọn náà fi ṣàdúrà fún Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fáwọn náà bó ti rí fún àfa ṣé Ádámù Muwarrikhul Musaqqaf wọn lágbàjì wọn wà ń bẹ̀ 1982 bàbá wọn sọ 1982 pé àfa Basharu àgbàjì oore tọ́lọ́hún ò ṣe fún àfa kan rí nílẹ̀ yìí àfààfà àbùgbé nìkan lọ́lọ́run ṣe fún pé kóun dá àfa kọ́mọ rẹ̀ ó sì tún dá àfa kọmọ wọn dà fa kí wọn sì jọ lo sáàmà ní papọ̀ wọn ní wọlé àtúrí tọ́lọ́ ń ṣe rẹ̀ fún wọn ní bàbá wa Basharu wọ́n jẹ́ mufasiru lẹ́kọ̀ọ́ obi Abdulwahabi mukadam Abdulwahabi ọ̀dà àfa ọwọ́ bí Abdulhamid náà ẹ wá jọ ń lo sáàmà ní papọ̀ bí àfa àbùgbé tí a bá kọ sínú tíra ìlànà hàtúbẹ̀ lórí ipe wálé Sheikh Abibakar Bube salasatu aulad kulluhum akitobun wa fuhulun filifiki wal adabi wal loga wa awaluhum Muhammadu Thani wa thaniyahu wa huwa Usman وثالثه وهو أصغره وهو محمد الأمين الملقب بعند كبير ولمحمد الثاني ابن يسمى محمد وهو أفيد بوبي Sheikh Adamu ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run bó ti wá sẹ́yìn ẹja àfa ẹ̀rí gbá lò mo fi yín ṣe déédéé Abdulrahman Dakhil Sọ́kìrù Kuresh ó kọ́ tẹ́mi máa pè yín nù torí Abdulrahman Dakhil lárúbáwá ni ó wá dìde ó lọ gbé Islam ga ní Europe ní Spain ó lọ gbé Islam ga ń bẹ́ẹ̀ lọ́lọ́ gbé ọlá sàlámù gàmbẹ́ kò mówó débẹ̀ kò máṣọ débẹ̀ kò kọ́lá débẹ̀ ọwọ́ akọ́lá ọkọ́lé ó ṣe gbogbo nǹkan ńbẹ́ńbẹ́ títí dì sìn tí wọ́n bá sọ̀rọ̀ sàlámù ní ìsìn wọ́n dà á kọ Abdulrahman Dakhil gbé Spain wọ́n dà á kọ rẹ̀ bàbá wa sọ tá a bá ń sọ̀tà Markaz ní ẹ̀sìn á dà kọ Kánò pé tọ̀ ta ló wá fi Markaz lélẹ̀ nílùú Haúsá ní Kánò tá à ń gbóhùn Sheikh Adamu Abdullahi lórí owó Wasilu náà fil Markaz Ọlọ́run òrè yín ọlọ́mọdé òpin síbi tó dé yìí ọlọ́run yìí bẹ̀ jẹ́ bí Ọlọ́run kò sí báwọn yóò ṣe rí i pé ẹ wọlé tẹ́ ẹ fẹ́ wọlé tá à ń bẹ̀bẹ̀ a ti parí gbogbo fúrógámù tá à ń ṣe eléyìí àdúrà tí a ṣe fún yín
وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا وينصرك الله àtẹ̀yìn àti àbá mùdírù markaz Ọlọ́run kó bá fi bá yín lò gbogbo àwa náà Ọlọ́run kó fi bá gbogbo àwa náà lò ọlá ti tóbi ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ibi tá a dé nù tá a parí ọ̀rọ̀ nu mo fi fún wa nọ́físà pé wọ́n sàṣọ kẹ́lìmà kan wọ́n pa àwọn pa òun náà pa. ilẹ̀ yìí tí mo wá salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ìrìn àjò ni mo wà tọ́pọ̀ Àbújá mo ti kó lára ẹ̀ Allah tí mo ti àdírẹ́sì wọn ní Àbújá ìfẹ́ kan mọ̀ ní tó jẹ́ ń padà wá Kánò ló yẹ kí n máa lọ àmọ́ láàárọ̀ yìí mo ti gèrè atẹ́gùn mo ti jíṣẹ́ tí wọ́n rán mi sí gbogbo ayé mo wá rí i pé mo jẹ gbèsè kí n padà wá tààrà tán wá gbé mi ní airport kí n tó mọ wọlé lọ mo kọ̀rọ̀ kọ́kọ́ dé iná. a sì ṣe program lọ́wọ́ ní gbọ́ ní gbìyànjú ìlẹ́gbẹ̀ẹ́. ètò àmọ́ gbogbo àwọn bọ́ọ̀lù airport náà nígbà mo bọ́ bí mo sábà pé mo pè é sì ríngì mi tọ̀ mo fẹ́ sọ fún ọ pé ibo ni ibi tẹ́ ẹ wà mo fẹ́ wá sálámà sì yín torí mo jẹ gbèsè kí n sálámà torí láti nǹkan bí oṣù keje oṣù méje mo ti délẹ̀ ẹgbẹ́ yìí tí mo ti wọ Ìlọrin ẹgbẹ́ yìí èyí tá a sì wá ta pàdé bẹ́ẹ̀ níjó ní mo ṣe tán dọ́kìjì mo ti lọ sí ibi tí mo lọ yẹn tó ṣe tí ṣetán láàárọ̀ yìí níbẹ̀ tó ń gbé mi lọ airport ìwọ̀n à ń bọ́ ọ́lẹ̀ nísìn nítorí kí n padà wá pàtàkì jùlọ ni pé mo gbọdọ̀ kí n kú dìde ìjọsí. káwọn ṣe ní onídìí. àwọn onídìí àwọn kan bẹ tí mo gbọdọ̀ dí wọn lọ́kọ̀ọ̀kan ẹ wo ẹ̀mí ilẹ̀ fílẹ̀ kẹ́ ẹ tó délu ìpadà lẹ́yìn aago 2 òru ni tèmi náà yé sùn sọyé bọ́dún kan ni mo bá tó délẹ̀ yìí bọ́dún 2 ni wọ́n jẹ́ ń gbèsè kí n sálámà nínú ilé báyìí kí n sọ pé mo dúpẹ́ o kọ́lọ́hun sì bá mi dúpẹ́ ẹnu tí mo bá wá ní kí mo dúpẹ́ kọ́ Ọlọ́run kó sì bá mi dúpẹ́ sọyé mo dúpẹ́ kí Ọlọ́run kó bá mi dúpẹ́ àtẹ̀yìn ni àwọn yòókù náà torí yín dé ẹ̀yin tẹ́ wá ló jẹ́ padà wá wọ́n sòdodo ní ìwà dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan sóyé Dr. Abdulrasheed Mukada ìdẹ́bẹ̀ àti afáwa tó yí Salati ìdẹ́bẹ̀ Muhammad Láyéwọlá ọ̀fọ́sẹ̀ ní Sàkámà ibẹ̀ láti dé rí ibi tí gbogbo wọn lẹ́bàá mi tọ́ka sí àti Haruna Rasheed ó yà tẹ̀jọ́ lọ́bẹ̀ ní àjọ lọ́bẹ̀ kí n rí wọn kí n sì dúpẹ́ sóyé ipe wọn kú dìde torí pé ẹni tó fẹ́ mi lọ ọrú Kánò ó fẹ́ mi wéwu ni o mọ́tò wọn sì gbé sójú ọ̀nà kó tó délẹ̀ láago 2 òru ni ẹnu tó gbé mi dé padà nù kí Ọlọ́run mọ̀ pé mo dúpẹ́ wọ́n á pọ́ ọ̀gẹ́dẹ́ kó tiẹ̀ sọ yín lọ ọ sọ yín bọ̀ náà mo fi yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó tó kọ́lọ̀ mọ́ bá mi dúpẹ́ fún yín o wala Fatiha alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله